أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أما بعد adá ọpẹ́ fún Ọlọ́run a sì tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam mo kí gbogbo wa ní kíkí Islam ní kíkí ọlá wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu lórí ọ̀rọ̀ tí ń lọ lọ́wọ́lọ́wọ́ nípa ìtàn ilẹ̀ Yorùbá àti ìbáṣepọ̀ tí ń bẹ láàrin Odùduwà àti àwa mùsùlùmí. Àwọn Yorùbá wọ́n pa òwe pé amúkun ẹ̀wù ẹwọ́ amúkun wá ní òkè lẹ́wọ̀ ẹ̀wù sàlẹ̀ àti sàlẹ̀ lẹ́wù ní ti wọ́wá kìí ṣòkè. Bí a bá ń sọ̀rọ̀ yìí pé wọ́n gbé ìtàn Yorùbá bí ò ti yẹ kí wọ́n gbé, àbí wọ́n pa ìtàn Yorùbá mọ́ Islam bí ò ti yẹ kí wọ́n pa, oníkọ́ ló bẹ̀rẹ̀, ó ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́. Ibi tó ti wá bẹ̀rẹ̀ ni ibi àwọn ìwé ìtàn tí wọ́n kọ nípa ilẹ̀ Yorùbá. Ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ìtàn tí wọ́n kọ nípa ilẹ̀ Yorùbá tí gbogbo ẹ bá jẹ́ 99% ẹ̀ ní tí wọ́n sọ náà ni wípé Islam derive látara Odùduwà, pé kódà Islam wá látara ẹ̀sìn àbáláyé, tí ń túnmọ̀ pé bí a bá fẹ́ wá dìde àwa mùsùlùmí ta fẹ́ dìde lórí ọ̀rọ̀ yìí pé ìtàn yìí àrípa, ta fẹ́ sọ fún àwọn èèyàn wípé wọn ò mọ̀tàn Yorùbá pa, wọn sì mọ̀tàn Odùduwà pa, àfi ká lọ gbé láti ìpìlẹ̀, ká lọ gbé láti ìpìlẹ̀ láti di àwọn ìwé tí wọ́n kọ yìí tó jẹ́ pé irọ́ ló kún àwọn ìwé yìí. Ìwé kan ń bẹ wọ́n pè ní Yorùbá Fact Finder, ẹni tó kọ ìwé yìí ni Wálé Adédoyin. Àwọn ìwé yìí sì ni wọ́n kọ́ àwọn ọmọ wa mùsùlùmí níléèwé, àgàgà àwọn tí wọ́n wà ní universities. Wọn wí jáde ni àníyàn wọn, àwọn kan ti nígbàgbọ́ nínú ìtàn Yorùbá yìí. Ó láwọn programs kan tí wọ́n máa ń ṣe lórí TV, lórí rédíò, wọ́n mọ̀ ní àwọn fẹ́ kọ́ àwọn ọmọ ní àṣà, àwọn fẹ́ kọ́ àwọn ọmọ ní ìtàn ilẹ̀ Yorùbá. Gbogbo ìtàn tí wọ́n ń kọ́ àwọn ọmọ yìí ṣe bí àwọn ìtàn irọ́ tó wà nínú ìwé ni wọ́n kọ́ àwọn ọmọ wa. Ibẹ̀ náà ni wọ́n ti ń kó sí wọn lórí pé Odùduwà òun ni bàbá gbogbo wa, ọ̀dọ̀ rẹ̀ láti gba ẹ̀sìn. Tí a bá fẹ́ wá takowó àwọn ìtàn báyìí, ká gbé láti àwọn ibi ìwé yìí. Ìwé tí mo wá pè ní Yorùbá Fact Finder Wálé Adédoyin, ó sọ̀rọ̀ níbi ìwé yìí pé kódà Odùduwà ló fún àwọn mùsùlùmí láàyè àtàwọn Kiriyó láàyè pé ẹ má sin ẹ̀sìn. Ibo ni Odùduwà ti fún wa ní ààyè tó ẹgbẹ́ òun ló wá fi ẹ̀sìn wa lọ́lẹ̀ fún wa. Bẹ́ẹ̀ rí wípé bẹ́ẹ̀ kan náà bá wá bọ́ta tó bá sọ̀rọ̀ nípa pé Odùduwà ló fi ẹ̀sìn wa lọ́lẹ̀, a jẹ́ wípé pọ́blẹ́mù yóò ṣe pọ́blẹ́mù tàkàná ni. Ìjà yìí ni àwọn Sheikh Adam Abdullahi Ìlọrí ni wọ́n bá wá jà lánàá tí ò yé wa, ló fi jẹ́ wípé àmọye tíra ní Sheikh Adam kọ nípa ìtàn ilẹ̀ Yorùbá. Sheikh Adam wá ń sọ síbi ọ̀rọ̀ àkọ́kọ́ sọ sínú tíra wọn kan wípé mo ka ìtàn ilẹ̀ Yorùbá, mo ka ìtàn Nàìjíríà, mo wá rí bí ọ̀pọ̀lọpọ̀ yìí tí wọ́n kọ lẹ̀ irọ́ ni gbogbo ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kọ ìtàn ilẹ̀ Yorùbá ẹ̀ tí ò dé ilẹ̀ Yorùbá rí ni, ọ̀pọ̀lọpọ̀ ẹni tó kàn tàn Nàìjíríà ẹ̀ tí ò dé Nàìjíríà rí ni, tó yẹ pé òun náà kàn kánú rẹ̀ òun náà wá kọ́. Sheikh Adam wá fi kọ tíra kan tí wọ́n ń pè ní Aslu Qabail Yorùbá, ìpìlẹ̀ ìtàn ilẹ̀ Yorùbá, ìpìlẹ̀ ìtàn àwa ìran Yorùbá bó láti ń bọ̀. Ó wá ṣe ní láàánú pé ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí là mọ̀ ìtàn yìí. Kódà ìtàn yìí gan ọ̀pọ̀lọpọ̀ ẹni tó jẹ́ àfáà lè gan òká láti bẹ̀rẹ̀ nípa rírí. Tí a bá wá lọ sórí Google tó bá kọjá pé ìtàn ilẹ̀ Yorùbá, ẹ mọ̀ jẹ́ pa ọ̀tàn yìí, tí ẹ bá rí ìtàn 100 níbẹ̀ 99 bẹ́ẹ̀ wọ́n máa sọ fún wa pé a ní Odùduwà òun ni bàbá gbogbo wa, ò bá jẹ́ ẹlẹ́sìn Islam, ò bá jẹ́ Kiriyó. Nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé tó wà lórí Google, irú àwọn ìwé Sheikh Adam yìí á ṣe gbìyànjú kó wà lórí Google. Tó bá wà ń bẹ̀ wá bá nìkan ló sì gbé síbẹ̀, ó yẹ ká sì ráwọn iléeṣẹ́ tí wọ́n gbé tíra yìí síbẹ̀. Tá bá tún wá rí ẹ̀tàn ká tún wá rí àwọn mùsùlùmí tí wọ́n translate irú ìtàn tí Sheikh Adam sọ yìí, tó fi correct mistake àwọn Yorùbá yìí, ká wá rí àwọn tí wọ́n translate ẹ̀ sí èdè Yorùbá. Tá bá tún wá rí Yorùbá ká tún rí àwọn tí wọ́n translate ẹ̀ sí èdè òyìnbó. Bákan náà Sheikh Mustapha Zubul àwọn náà kọ ìtàn ilẹ̀ Yorùbá, àwọn náà pè ní Azharu Ruba fi akbari biladi Yorùbá. Àmọ́ gbogbo àwọn ìtàn yìí ló wà, kò sí tíra rẹ̀ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé kí òde sí láàrin tíra Sheikh Mustapha Zubul lè rà. Tún wá rí kà náà láì, mo fi ilé iṣẹ́ àlejò àwọn mùsùlùmí. Tá bá fẹ́ gbé ìjà yẹn já ló gbé láti ìpìlẹ̀, láti bí àwọn ìwé tí wọ́n fi ń stain lákàìwá, káwa gbé ìwé tó dáa ká gbé jáde. Ọ̀gá ìwé tó jẹ́ ìwé tí gbogbo àwọn tí wọ́n máa ń sọ̀tàn Yorùbá tí wọ́n máa ń padà sí. Tí ẹbí dẹ̀ bá ka ìtàn Yorùbá tí ò bá ti kàwé ìbíbà tí ó kàtàn Yorùbá ni, òun ni ìwé tí Samuel Johnson
tí ó kọ. Ìwé yìí péjì ẹ̀ pọ̀ gan. Ó kọ ìwé yìí ní The History of the Yorubas. Ó ṣàṣọ láti from the earliest times to the beginning of the British Protectorate. Ìwé yìí Samuel Johnson ló kọ dé pé ìwé yìí gbajúmọ̀ gan. Àmọ́ tí a bá ka ìwé yìí tó jẹ́ irọ́ nínú ìwé yìí pọ̀ jù tó lọ. Téèyàn kan bá wá sọ̀rọ̀ kan nípa ilẹ̀ Yorùbá tí ò rí pa, á jẹ́ wípé àwọn ìwé tí wọ́n kà tó ti poison heart wọn, tó ti poison làákàyè wọn yìí, àwọn ìwé yìí ní ká wá kọ́kọ́ lọ gbógun tì. Nínú ìwé yìí ní chapter 1, ìwé yìí jóyé wa pé Lámúrúdù òun ni Namrud, òun ni bàbá. Lámúrúdù òun ni ọba, Namrud tọ́lọ́ ṣe pèlé tí Ọlọ́run rán Ànábì Ibrahim sí, òun làwọn Yorùbá ń pè ní Lámúrúdù. Odùduwà òun lọ́mọ Lámúrúdù, Odùduwà lọ́mọ ọ̀tá Ọlọ́run. Wọ́n ní nínú ìwé yìí chapter 1 ó ẹjẹ́ nǹka wọ́n ní his purpose was to transform the state religion into paganism. Ó wà nígbà tí Odùduwà wá ń dàgbà bọ̀ díẹ̀díẹ̀, Odùduwà wá ní lẹ́mìí pé òun fẹ́ káwọn èèyàn mọ sin Ọlọ́run kan, òun fẹ́ kí àwọn èèyàn kí wọ́n mọ sin Ọlọ́run tó pọ̀. Ó wá fẹ́ sọ ẹ̀sìn, ó fẹ́ sọ di paganism, ó fẹ́ sọ di ẹ̀sìn Ọlọ́run tó pọ̀. Tá bá ní paganism, kí èèyàn sin Ọlọ́run tó pọ̀, ó fẹ́ sọ di bẹ́ẹ̀. And hence he converted the great mosque of the city into an idol temple. Látara àníyàn yìí ó padà wá sọ mọ́sálásí tó tóbi jùlọ ní ìlú Mọ́kà yìí, torí ìlú Mọ́kà ní Lámúrúdù wà. Odùduwà ọmọọba òun náà ń gbé nílùú Mọ́kà pẹ̀lú ọba. Odùduwà wá ní lẹ́mìí pé òun fẹ́ jí kí Ọlọ́run tá a mọ̀ ẹ̀sìn kó pọ̀, tá bá ti ní Ọlọ́run kékeré ká tó Ọlọ́run ńláńlá. Ó wá sọ mọ́sálásí tó tóbi jù nílùú Mọ́kà, ó sọ di ilé òrìṣà, bó ti wà nínú ìwé Samuel Johnson. Mo tún wá ń kàwé yìí lọ síwájú, mo tún wá rí Samuel Johnson tó wá sọ ibẹ̀ pé ẹ̀sìn Odùduwà òun lẹ̀sìn àbáláyé, òun làkọ́kọ́ ẹ̀sìn lórílẹ̀. Wọ́n rò pé ṣé eléyìí ò mọ ohun tó ń sọ ni. Ìwọ kan ló sọ nísìnyí pé Odùduwà bá mọ́sálásí lẹ̀, ó sì dá mọ́sálásí wó, ó wá sọ mọ́sálásí di ilé òrìṣà, bó ti ẹ̀ jẹ́ pé èmi ò tí ì mọ ibi tí ilé òrìṣà wà nílùú Mọ́kà dì sí. Òun sì sọ pé ilé òrìṣà yẹn wà Mọ́kà báyìí. Ó sì wà nùwé yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tí wọ́n sì wà universities wọ́n sì ń kọ́ kínní yìí, ó tún wá fún fọ́tò ràn wọ́n. Ló fi jẹ́ pé àwa mùsùlùmí ẹ jẹ́ á tètè gbé ọ̀rọ̀ ìtàn ilẹ̀ Yorùbá yìí káwa náà lọ kọ́ fúnra lára wa. Tá a bá nímọ̀ ń pa rẹ̀ ká mọ bóò láti pa ìtàn náà fáwọn ọmọ wa. Kì í ṣe bí àtẹgbẹ́ ká lè kọ́ bá ìsìn wa, bí ó ṣe pé àwọn irọ́ tí wọ́n kàn pamọ́ lu wa yìí ló pa wá náà ni. Àwọn irọ́ wọ́n ní ẹ̀sìn àbáláyé tí ń sọ pé Odùduwà bá ìsìláàmù láyé ni, ìsìláàmù lẹ̀sìn àbáláyé. Odùduwà wá kò nílùú Mọ́kà, wọ́n ló lọ sí Ilé Ifẹ̀ láníyàn wípé ó fẹ́ lọ dá ìsìn tiẹ̀ lẹ̀ ní Ilé Ifẹ̀. Àwọn èèyàn wà nílùú Mọ́kà tí wọ́n ń gbé ìlú Mọ́kà o. Ní chapter 2 Samuel Johnson tí wọ́n sọ bẹ́ẹ̀ pé Ilé Ifẹ̀ is fabled as the spot where God created man white and black. Ó ní Ilé Ifẹ̀ ibẹ̀ ni ilé àkọ́kọ́ tọ́lọ̀ ti kọ́kọ́ dá èèyàn, ibẹ̀ ló ti dá èèyàn, ibẹ̀ ló ti dá èèyàn pupa, ibẹ̀ ló ti dá èèyàn dúdú, ibẹ̀ ló ti dá èèyàn tó ga, ibẹ̀ ló ti dá èèyàn tó kú, ibẹ̀ ló ti dá ọkùnrin, ibẹ̀ ló ti dá obìnrin. Àwọn tó wà Mọ́kà ńkọ́ tí àwọn ṣèyàn ẹ̀sìn ní Ilé Ifẹ̀ lọ́nà ti dá gbogbo yẹn. Ó dá Nàmúrúdù tẹ́pẹ́ Lámúrúdù ibẹ̀ lọ́nà ti dáhùn, tí Ilé Ifẹ̀ ló ti dáhùn náà, ó wá dá Ilé Ifẹ̀ wá gbé lọ Mọ́kà àbí. Ìtàn yóò bá làákàyè. Ilé Ifẹ̀ kọ́ ni ibi tí wọ́n ti dáyàn. Irú àwọn ìtàn yìí náà wà lóore gbogbo anẹ́sì láka padà wá sùn pé Ilé Ifẹ̀ ní láti kọ́ dáyàn àkọ́kọ́. Ṣé bí ẹni Odùduwà kúrò nílùú Mọ́kà, ó kúrò nílùú kan, ìlú táwọn èèyàn ń bẹ́ẹ̀ ó wá lọ sí Ilé Ifẹ̀, bó lè tó wá ní pé Ilé Ifẹ̀ lọ́jọ́ kọ́ dáyàn, tí ń túmọ̀ ìpé mò ń fi lè pe àwa mùsùlùmí dákun. Àwa tí Ọlọ́run bá fún lẹ́bùn ìpé bóyá a ní gègé, bóyá pé Yorùbá ló bá lè kọ ẹ̀kọ́ ìtàn Yorùbá, ká tún kọ ká fún ìtàn Yorùbá ní ẹ̀tọ́ rẹ̀. Wọ́n fẹ́ so ìtàn Yorùbá mọ́ ẹbọ ní ìpìlẹ̀ Yorùbá ò sì ń ṣe ẹbọ. Ìpìlẹ̀ Yorùbá kì í ṣe ẹbọ. Àwọn ìlú mẹ́ta ló gbajúmọ̀ nílẹ̀ Yorùbá nípìlẹ̀ tó jẹ́ ìlú ìpìlẹ̀: Ilé Ifẹ̀, Ọ̀yọ́lé àti Ìkòyí. Ìlú mẹ́tẹ̀ẹ̀ta yìí ni àwọn ìlú ìpìlẹ̀ ilẹ̀ Yorùbá. Ní Ọ̀yọ́lé Islam wà ń bẹ̀ nípìlẹ̀ látara ọba ìlú Mali tí ń ṣe Mansa Musa. Ọba ìlú Mali òun á mọ ṣòwò lọ àwọn ilẹ̀ káàkiri. Ọba ìlú Mali ọwọ́ rẹ̀ làwọn ilẹ̀ àwọn tó wà ní Ọ̀yọ́lé tó jẹ́ àwọn ọmọ Yorùbá, ọwọ́ rẹ̀ ni wọ́n ti gba Islam. Òun ló fà tí àwọn Yorùbá tí wọ́n sọ pé ẹ̀sìn ìmọ̀le, ó túnmọ̀ pé ẹ̀sìn Mali, ẹ̀sìn tó wá láti Mali,
wọ́n máa sọ di ẹ̀sìn ìmọ̀le, ẹ̀sìn Islam ló jẹ́ ẹ̀sìn ìmọ̀le, ẹ̀sìn tó wá láti Mali. Bó ṣe pé àti Mali kọ́lẹ̀ Islam ti wá, àmọ́ tó jẹ́ àwọn ọmọ sọ pé àti Mali ló ti wá ni pé Mali ló jẹ́ káwọn dá ẹ̀sìn Islam mọ̀. Àwọn Ọ̀yọ́ lé àwọn ọmọ Islam láti ìpìlẹ̀ wọn. Níbo wá ló ti wá di pé túláàsì ìpìlẹ̀ gbogbo wa àwa Yorùbá ẹbọ ni. Níbo la ti wá rí pé ìpìlẹ̀ gbogbo wa ẹ̀sìn àbáláyé ni. Níbo la ti rí yẹn? Ibẹ̀ ló ti mú ẹ̀sìn ìmọ̀le. Ẹ̀sìn yóò ní bá ṣe pọ̀ mọ́ Odùduwà lọ́nà kàbọ́nà méjì rárá. Ìtàn ilẹ̀ Yorùbá kò sí ní bá ṣe pọ̀ mọ́ Odùduwà náà. Bébí a kò ń ṣe pé bí a Odùduwà ló wá tẹ pé Odùduwà ló sọ pé o ilẹ̀ Yorùbá yìí o mo sọ di ilẹ̀ ẹ̀sìn àbáláyé lẹ́ pé ẹbọ ni gbogbo wọn gbọ́dọ̀ mọ́ síbẹ̀. Ara o àwọn Sheikh Adam rahimahullah ta'ala, Sheikh Adam jẹ́ wáyé pé àwọn méjì ni wọ́n gbé ilẹ̀ Yorùbá. Wọ́n kọ́ ka àwọn ìlú kan, ọ̀wọ̀ yìí wà nínú al-Islam fi Nàìjíríà. Wọ́n ka àwọn ìlú kan pé àwọn ìlú yìí ni wọ́n kọ́ ń gbé ilẹ̀ Yorùbá síwájú kí àwa Yorùbá tá wà ń bẹ̀ lónìí káwa tó wá débẹ̀. Síwájú àwa tá a jẹ́ ọmọ Yorùbá lónìí káwa tó wá rìn wá láti Mọ́kà wá sí ìlú yìí. Torí ìdí eléyìí àwa tí a jẹ́ mùsùlùmí bí a bá gbé ìjà ọ̀rọ̀ ìtàn ilẹ̀ Yorùbá ìjà lọ gbé láti ìsàlẹ̀ o, torí àti ìsàlẹ̀ ní kíní tí wọ́n wá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé tí ó wà ní láìbírì tí wọ́n ń pè ní ìwé ìtàn ilẹ̀ Yorùbá tí àwa mùsùlùmí bá kà á mọ̀ sunkún ni. Wọ́n yẹ̀yẹ́ wa débi wípé wọ́n fẹ́ lè sọ wípé kódà àwa gan àti ẹ̀jẹ̀ nǹkan kan tí ò bá ń ṣe àwọn táwọn kún wa lọ́wọ́. Wọ́n fẹ́ lè sọ wá pé ẹ̀sìn wa dáadáa báwo dáadáa owó náà ní ìtàn sọ ní ìsìn pé báwo dáadáa Káàbà òun ni ilé Odùduwà, kó ní Káàbà ṣe jẹ́ ilé Odùduwà. Gbogbo àwọn kìíní ló ti wà nínú àwọn ìwé yìí o. Kí a bẹ̀rẹ̀ láti mọ́ tún àwọn àtúnṣe yìí ṣe. Àwa tí a bá jẹ́ àfa kò sí tó kọjú wa láti kọ́ nípa ìtàn ilẹ̀ Yorùbá bí Sheikh Adam ṣe kọ́ pa. Kò sí tó kọjú wa pé àfa ní mímí òní láti mọ̀ nípa ọ̀ràn míyàn, òní láti mọ̀ nípa Odùduwà. A ní bìkítà láti mọ̀ nípa rẹ̀ láti lè fi dìfẹ́ǹdì ara wa. Ìwé ẹ̀ ní ìsìn pé Odùduwà ọmọ Ọlọ́run ni ó kàn jábọ́ láti sánmọ̀ báyìí. Ọmọ Ọlọ́run tó ní kí á sọ Ọlọ́run di 10. Ṣé ọmọ Ọlọ́run náà ni? Ọmọ Ọlọ́run tó ní ká sọ Ọlọ́run di 10, tó ní ká sọ Ọlọ́run di 20, tó sọ ayé di paganism. Ṣé ọmọ Ọlọ́run náà nìyẹn? Tó bá yẹ pé ọmọ Ọlọ́run ni Ọlọ́run kan tó wá látọ̀dọ̀ ẹ̀ náà ló máa pèpè sọ́dọ̀ rẹ̀. Ó jábọ́ láti gbogbo àwọn ìwé ìlànà àwọn kan náà, èèyàn kan jáde láti inú igbó kan, èèyàn kan jáde láti inú odò kan. A níbi kíta sí àwọn mùsùlùmí ká lọ mọ́ ibi tí wọ́n bá ti fẹ́ mọ́ fi stain Islam bẹ́ẹ̀ ká mọ yọ stain náà kún bẹ́ẹ̀. Díẹ̀ nílé nínú tan ilẹ̀ Yorùbá bí wọ́n fẹ́ mọ̀ nípa ìtàn ilẹ̀ Yorùbá kó lọ ka tírà Sheikh Adam Nasimu Sọ́bà fi akbari Islam wa ulama biladi Yorùbá àti àwọn asìlù kọ̀ọ̀bá ìlú Yorùbá tí mo kà nísìn. Àmọ́ àwọn ìwé yìí mo tún fi eléyìí bá wa ta jẹ́ àfa sọ̀rọ̀. Ẹ jẹ́ á gbìyànjú àwọn ìwé Sheikh Adam yìí àti Sheikh Musa Zubairu yìí àtàwọn àfáà tí wọ́n kọ́ sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá. Ẹjọ́ wà ní èdè Yorùbá, kó wà lédè òyìnbó, ẹtú wá jẹ́ kó wà lórí Google, kó wà PDF. Tí a ṣe Musa Zubairu kò sí lórí PDF. Tí a ṣe ká dámọ̀ níṣẹ́ PDF ẹ̀kan ló wà wá bà lórí Google. Ẹjọ́ pọ̀ kó yìí láti download fún gbogbo àwọn tó jẹ́ student tí wọ́n ní interest lórí ìtàn ilẹ̀ Yorùbá àti Islam. Tẹ́gbẹ́ ìdáwọ́dẹ́ bá wọn Yorùbá fa ọ̀wọ́ à ní láti ka Kùránì fún wọn. A máa ní láti lọ mọ ìtàn náà ní pé ẹ̀yin náà mọ̀ tán pa bí tàn ṣe rí rèé. Ẹjá gbìyànjú ká jẹ́ kí ní kó pọ̀ ńlẹ̀ so that àwọn ọmọ tí wọ́n ń bọ̀ lẹ́yìn wa ìtàn lè dààmú wọn lọ́wọ́. Ẹ̀wẹ̀ sàwá tí kò tí pé rárá yìí ìtàn ti ń dààmú wa lọ́wọ́. Káwá ní tó bá di lẹ́yìn bí 100 years sísìn. Àfàìmọ̀ kọ́kọ́ dàgbò papọ̀ gẹ́mọ́ra wọn. Wọ́n lè ní Ọlọ́run kan náà ní ẹjẹ́ bá forí kan lẹ̀ wọ́n lè ní Ọ̀rúnmìlà lẹ́gbẹ̀ẹ́. Ẹ bá rúkú wọ́n lè ní Odùduwà lẹ́gbẹ̀ẹ́. Ó tàbí ó tàn. Àbíkáyà ètè múra kíta yẹn tó dàpọ̀ mọ́ ara wọn. Bó ti ẹ̀jẹ̀ kò lè dàpọ̀ láíláí. Àmọ́ ká wo tẹni tí kò nímọ̀ kankan. Àwa nímọ̀ Al-Qur'an Hadith ní ò jẹ́ kó dààmú àlọ́. Ẹni tí ò bá kéwú rí tó bá parú kan yìí fún wọn máa fọ́ fún un. Tó bá ka ìtàn Odùduwà fún un. Odùduwà wá bólè báyìí. Ó wá gbé ọ̀pá kan dání, ọ̀pá kìíní kan, á fọ́ yẹnyẹn ni. Á tẹ̀lé tàn yẹn ni. Àti torí di ilé ìkáyà gbòòjù ká tí káwọn ọmọ wa kí wọ́n mọ ìtàn ilẹ̀ Yorùbá ká wá so pọ̀ mọ́ ìtàn Islam àti bí Islam ṣe wọ ilẹ̀ Yorùbá. Àwọn oníṣòwò àwọn ni wọ́n mú Islam wọlé Yorùbá kì í ṣe kankan o. Àwọn tí wọ́n rìn àjò láti ìlú kan bọ́ sí ìlú kan bí wọ́n ti mú Islam wọ oríṣiríṣi ìlú. Wọ́n ti mú wọ Spain, wọ́n ti mú wọ Sham, wọ́n ti mú wọ Maghrib. Torí di ilé àdúrà Ọba Ta'ala kó ṣàlékún ìmọ̀nà fún wa. Subhana rabbika.